gẹ́gẹ́gẹ́ ìdán apù ó ti ṣẹlẹ̀ ìdán apù ó ti ṣẹlẹ̀ ṣáà sọ fún yín àṣírí àwọn àgbààgbà Fúlàní ti tú a sọ bẹ́ẹ̀ a sọ fún yín a ní wọ́n mọ̀ nípa gbogbo bó ṣe ń jí àwọn èèyàn gbé nílẹ̀ Yorùbá à ń sọ fún yín pé wọ́n mọ̀ nípa gbogbo àwọn àjálù tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá bá ṣe ń sọ ẹ̀yin kan rò pé rọ ni ẹ wo ó ti ṣẹlẹ̀ ẹ share fídíò yìí ẹ jẹ́ kó dé ògbà àwọn fídíò ẹ kó dé ẹ fún ọmọdé ẹ fún àgbà ẹ fún ẹ̀yin èèyàn wa àṣírí ti tú à ń sọ fún yín látijọ́ yìí ẹ rò pé rọ́ là ń pa ẹ jọ̀ọ́ ẹ bá this particular video ẹ bá mi share kó dé everywhere ẹ bá mi share fáwọn ọba ìlú ẹ bá wa share fáwọn gómìnà ilẹ̀ Yorùbá ẹ bá wa share fún bàbá wa Bọ́lá Ahmed Tinubu ẹ bá wa share fún first lady ẹ bá wa share fáwọn lọ́balọ́ba fáwọn ìkódà ẹ bá wa share fún gbogbo èèyàn yín tó bá wà nílẹ̀ Yorùbá báyìí torí wípé àṣírí àwọn àgbààgbà tó wà lábẹ́ bí wọ́n ṣe ń fi ẹ̀mí àwa ọmọ Yorùbá ṣòfò àṣírí wọn ti tú a sọ fún yín tipẹ́tipẹ́ a ní àwọn Fúlàní wọ́n mọ tí wọ́n ṣe a sọ fún yín tipẹ́tipẹ́ a ní àwọn Fúlàní iṣẹ́ wọn ọ̀kọ̀ nílé máa ṣe ohun tí wọ́n ń ṣe tí wọn bá ní ẹni tó ń lùlù fún wọn tí wọn bá lẹ́ni tó ń sọ fún wọn pé ẹnì ṣó wọn lọ́kùn àti ṣe ohun tí wọ́n ń ṣe yẹn bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí wọ́n ti announce wípé àwọn ọmọ tí wọ́n jí kó 287 students tí wọ́n jí kó wọ́n ti regain freedom láì kìí ṣe pé wọ́n fún wọn lówó and you all know what that means gbogbo alamọ̀ wípé wọ́n máa ń béèrè fún negotiation bóyá bàbá wa Bọ́lá Ahmed Tinubu bóyá wọ́n wá sọ negotiation o bóyá wọn ò san o we don't know but bàbá wa Bọ́lá Ahmed Tinubu jẹ́ kó yé gbogbo ọmọ Yorùbá pé àwọn ò sọ negotiation wọ́n dẹ̀ kó àwọn ọmọ yẹn rẹ̀ ṣẹ́rí kó ti ń rúgbó bọ̀ ṣẹ́rí kó ti ń rúgbó bọ̀ tó bá jẹ́ pé ilẹ̀ Yorùbá ni wọ́n ti kó àwọn ọmọ yẹn wọn ò ní ẹ́bà kó wọn lẹ̀ láì ṣe pé wọ́n gbowó a sọ fún yín a ní gbogbo àwọn olóyìn burúkú àgbààgbà Fúlàní gbogbo wọn àwọn gangan ló wà nídìí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá that is the reason why tí àwọn ọmọ Yorùbá tí a fi ní láti sowọ́pọ̀ láti sọ fún gbogbo àwọn gómìnà ilẹ̀ Yorùbá láti sọ fún gbogbo àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá láti sọ fún gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wípé a ò fẹ́ àwọn Fúlàní dáhùn nílẹ̀ Yorùbá mọ́ àwa la yan àwọn bàbá wa síbẹ̀ adẹ̀lẹ́tọ́ àti sọ ohun tá a bá fẹ́ fáwọn bàbá wa kò ń ṣe pé nǹkan tá a bá sọ wọ́n gbọ́dọ̀ gbà but wọ́n á gbé yẹ̀wò in the first place lára àwọn nǹkan tá a máa jẹ́ kó yá àwọn bàbá wa ni wípé ẹ wo Fúlàní wọ́n á jí wa gbé wọ́n á gbowó wọ́n á dẹ̀ ti dúró pé kò sí kankan tó bá tún wọ́n á tún pa ẹni yẹn dànù tó bá wọ́n á gbowó wọ́n á dẹ̀ tún máa dúnkokò ẹ mọ iye ọba táwọn wèrè ti padà nù kò máa ń ṣe ọba tó pa lẹ́kìtì nìkan máa ní àwọn ọba tó pa àìmọye ọba tó bá dàbí ẹ jẹ́ kí n fi evidence ìròyìn pé wọ́n ti fi àwọn ọmọ yẹn sílẹ̀ ó yẹ wò. ṣèbẹ́yìn náà ti rí ẹ ti rí nǹkan tí Kaduna State Governor sọ ó declare ó ní wọ́n ti fi wọ́n sílẹ̀ ṣe rí pé àwọn arábí wọ́n mọ́ra wọn tí wọ́n bá mọ́ra wọn báwo ló ṣe gbà àwọn ọmọ yẹn sílẹ̀ nísìnyí báyìí wọ́n wá ní kó máa dúpẹ́ lọ́wọ́ bàbá wa Bọ́lá Ahmed Tinubu wípé àwọn ni wọ́n ṣe gudugudu méje ẹ̀yà mẹ́fà fún àwọn Nigerian Army tí wọ́n fi ṣiṣẹ́ tí wọ́n ṣe successfully tí àwọn Fúlàní tí wọ́n bá lè jí 287 people tó bá lè jí wọn gbé ní Kaduna táwọn Nigerian Army tí wọ́n dẹ̀ sì kí ọ̀wọ́ jáde unarmed
tí kọ̀ọ̀kan ò ṣe kọ̀ọ̀kan náà àwọn ọmọ yẹn tí wọ́n pa kọ̀ọ̀kan nínú wọn tí Nigerian army dẹ́ kó wọn jáde successfully kí ló wá fà á tí Nigerian army tí wọ́n lè end the insecurity ní Nigeria kí ló fà á tí wọ́n fi lè end the insecurity at least this the same Nigerian army ni tí wọ́n ní wọ́n ṣiṣẹ́ yìí àwọn náà lọ wà everywhere Nigerian army wà lẹ́kọ̀ọ́ ó wà ní Ògùn ó wà ní Ọ̀ṣun ó wà ní Ọ̀yọ́ ó wà ní Oǹdó ó wà ní Èkìtì ó wà ní Kogi ó wà ní Kwara kí wá ní ìdí tí wọ́n ṣe lè lo strength yìí láti fish out gbogbo àwọn tí wọ́n ń jíyàn gbé after all Gumi ti jáde ó ti sọ bó tiẹ̀ jẹ́ pé àwọn ẹgbẹ́ kan ti dìde wọ́n ní wọ́n fún Nigerian government ní 7 days láti arrest Gumi ọ̀nà àwọn ẹgbẹ́ yẹn wà ní bóyá Òṣogbo ọ̀ṣọ́ but agbọ́ pé wọ́n ti fún Gumi ní 7 days pé àìjẹ́ bẹ́ẹ̀ wọ́n máa gbé Gumi kí ló dé tí gbogbo àwọn Nigerian army tó wà káàkiri wọn ṣe lè kàn sínú gbó a sọ fún bàbá Bọ́lá Ahmed Tinubu pé àwọn wèrè yìí wọ́n mọ tí wọ́n ń ṣe nígbà tó di pé àwọn ọmọ wọn ni wọ́n jí gbé nísìnyí wọ́n lu gbogbo agbára wọn láti gbà àwọn ọmọ wọn jáde unarmed wọ́n dẹ̀ claim pé wọ́n fún wọn ní kọ́bọ̀ so it shows that their elders wọ́n mọ àwọn tí wọ́n ṣiṣẹ́ ibi yìí wọ́n mọ ibi tí wọ́n wà then kí wọ́n ókè nísìnyí báyìí wọ́n ní wọ́n fẹ́ àwọn ọmọ yẹn lẹ̀ but wọ́n fún wa ní record pé wọ́n arrest anybody nínú wọn at least kò sí wọn sọ pé wọ́n gbówó lọ ọlọ fi gunback ọlọ fi ìbọn fi kó àwọn ọmọ yẹn padà ní mélòó nínú wọn ni wọ́n mú mélòó nínú wọn ni wọ́n pa wọn sọ. It shows that something is wrong. It shows that something needs to be addressed. Àbí ṣáwọn Fúlàní náà wá jẹ́ wọn rírọ̀ tí ẹ kò máa ń lọ bẹ̀ tẹ́ máa kó àwọn ọmọ tẹ́ máa kó kò wá sí pé lára àwọn ọmọ yẹn gbogbo wọn pátápátá ni wọ́n kó. Bàbá Bọ́lá Ahmed Tinubu ṣé òun tẹ́ fẹ́ fọ ọdún 8 àbí 9 ṣe lélẹ́yìí ṣé ohun tí ẹ fẹ́ fi ọdún 4 ṣe àbí ọdún 8 ṣe lélẹ̀ a sọ fún yín àwọn arábí wọn ò nífẹ̀ẹ́ yín kò wá sí wá pọ́nlé tó lè dàbí pé kẹpín ìlú ìbóníkálùkù máa bá tiẹ̀ lọ orúkọ yìí máa wà níwèé ìtàn pé lásìkò tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu jẹ ni wọ́n fi òpin sí ìyà tó ń jẹ ọmọ Yorùbá ò ní gbàgbé yín Ìgbò ò ní gbàgbé kódà àwọn Haúsá yìí ò ní gbàgbé yín bẹ́ẹ̀ ni mo sọ fún yín ó máa wà nùtàn pé ẹ̀yin lẹ fún oníkálùkù lómìnira ó dẹ̀ máa wà nùtàn pé ẹ̀yin lẹ gba gbogbo West Africa pé ẹ̀yin lẹ gbà wá kúrò lóko ẹrú torí pé gbogbo alájọ mọ̀ wípé tí Yorùbá bá bọ́ lóko ẹrú lè ní the whole of West Africa ló bọ́ lóko ẹrú tó dẹ̀ hàn sí bàbá wa Bọ́lá Ahmed Tinubu ṣe rí mo ṣe ń làágùn kò easy now ó ti wá rí ó ti rí bó ṣe rí bàbá wa Bọ́lá Ahmed Tinubu ẹ̀yin náà ti fojú yín rí wípé àwọn ará bí wọ́n mọra wọn kí ló dé tí wọ́n lè ṣe ìrànlọ́wọ́ fún yín láti lè end gbogbo insecurity tó ń ṣẹlẹ̀ it shows they don't love you ẹ̀yin náà dẹ̀ mọ̀ ẹ jẹ́ ká dé ẹ̀ka ìpolówó ọjà tí bá wá dé padà kí a wá bọ́ ságbá mi ètò. bitter tea ẹkùn tí ń wọ̀ yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún àti ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa láàólà bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàólà
Agba bitter tea yóò bá wà yá àjà ìṣòro ara ríro ńkọ́ láàólá bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi láàólá bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ láàólá bitter tea gbẹlura kò rí yàtọ̀ bẹ̀. ẹ káàbọ̀ padà ẹ̀yin ènìyàn wa tẹ́ ń wò wá nílé lóko lájò lẹ́yìn odi. ẹ káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí ẹ̀yin ènìyàn wa tẹ́ ń wò wá nílé lóko lájò lẹ́yìn odi ní gbogbo ibi tọ́lọ́ bá ti ń fún yín láǹfààní láti máa wò wá. bàbá wa Bọ́lá Ahmed Tinubu Yorùbá bọ̀ wọ́n ní ẹni ta ní kó ṣe tó ní tó kọ̀ tó ní. bàbá wa Bọ́lá Ahmed Tinubu láàrin àwa àti yín àwa tí a jọmọ yín nílẹ̀ Yorùbá a fẹ́ béèrè kan lọ́wọ́ yín. ìbéèrè ọ̀hún ni wípé ìjọ wo la fẹ́ ṣe gbogbo eléyìí. ẹ lọ káàkiri gbogbo àwọn orílẹ̀-èdè wọ́n máa ń ní àwọn project tó máa ń gbé dání wọ́n máa ń ní àwọn nǹkan tí wọ́n máa ń ṣe láti bóyá bí 16 years nísìn tí ó bá ṣe 20 years ọ̀rọ̀ insecurity nìkan là ń face. ìjọ wo la fẹ́ ṣe yẹn dì. ẹ lọ sí Benin lẹ́lẹ́bẹ̀ yẹn wọn face insecurity mọ́. ẹ lọ sí Ghana bẹ́ẹ̀ yẹn wọn face insecurity mọ́. ẹ lọ káàkiri kò sí ìlú tí security ò kì í ṣẹlẹ̀ bọ̀ kò kì í jẹ́ priority wọn. ẹ lọ sí China ẹ lọ wo àwọn nǹkan mèremère tí wọ́n ń ṣe. ẹ lọ wo bó ṣe ń dá company lẹ̀ everyday. ẹ lọ wo bó ṣe ń produce everyday. ẹ lọ wo bó ṣe ń develop àwọn youth everyday. ìjọ wo ni Nàìjíríà fẹ́ bọ́ lókù òrí ọ̀rọ̀ insecurity? That is to tell you that country ó ní láti pín. àwọn Fúlàní wọ́n ń fi agbárí gbowó lọ́wọ́ ẹ̀yin bàbá wa wọ́n ń fi agbárí wọ́n fi ń gbowó lọ́wọ́ ìjọba. ṣèbẹ́ ìmọ̀ ẹ̀gbọ́n yẹn tí wọ́n sọ ń gbà yẹn wọ́n ní 40 trillion nígbà tó yá wọ́n reduce it sí 1 billion bóyá 1 billion ní Kano State gọ́vùnà lọ gbé fún wọn bóyá bákan ni but tó bá jẹ́ pé wọ́n gbé owó fún wọn lóòótọ́ sísítẹ́ẹ̀mù tí wọ́n fi kó àwọn ọmọ yẹn successfully jáde then let them use that system to end insecurity in Yorùbá land. That is it. ẹ jẹ́ kó lo method yẹn kó fi end insecurity ní Nàìjíríà ṣe o. ẹ wò wọ́n nísìn nílẹ̀ Yorùbá sìn àti ilẹ̀ Ìgbò àti ilẹ̀ Haúsá àwọn ara wọn nìkan lọ́lọ́kàn láti travel. àwọn ara wọn nìkan ni wọ́n lọ́kàn àti move from one place to another. èèyàn lè jáde èèyàn lè rìn ní títì a máa bẹ̀rù. ṣé ìlú nìyẹn? ìlú tó yẹ pé yóò lè wò pé jẹ́ kí lọ kí àwọn èèyàn mi lábúlé. nǹkan méjì ló máa wà lọ́kàn ẹni tó bá fẹ́ lọ 50-50 ni inú kóhun lọ kóhun dé láyà tàlàáfíà tàbí kóhun lọ kóhun gba abẹ bọ́ sọ́wọ́ kidnapper. èèyàn mélòó lẹ́rí tó lọ sábúlé mọ́ nísìn kò sẹ́ni tó fẹ́ kù kò dẹ̀ sẹ́ni tí ó hùn kó tọ́jú àwọn èèyàn ẹ̀ tó wà nílé. on a daily basis wọ́n jíyàn gbé tí wọ́n bá jíyàn gbé níbí báyìí wọ́n á jíyàn gbé bẹ́ẹ̀. ìjọ wo ni Nàìjíríà fẹ́ ní progress? tabadẹ̀ sọ àwọn wèrè olórí burúkú kan tí wọ́n nílé bá yín sòótọ́ ọ̀rọ̀ wọ́n á máa sọ fún yín pé wọ́n ń dà lóru ni wọ́n ń ṣe kíní kan kìnìkan ni ṣé ká rò tọ̀rọ̀ ká má sọ ni. tẹkinọ́lọ́jì wo ni wọ́n lò ní Kaduna tó fi kó 287 students jáde láyà tàlàáfíà tí wọ́n lè sanwó tí wọ́n ṣe anything? tẹkinọ́lọ́jì wo ni wọ́n lò tí wọ́n bá tẹ̀lé sọ fáwa kọ́ sọ fún yín kẹfì tẹkinọ́lọ́jì yẹn kẹfì gba gbogbo ilẹ̀ Yorùbá là. torí pé tẹ́bá wò lọ wò bọ̀ gbogbo Nàìjíríà everybody ti gba cam tẹ́lẹ̀ but ìgbà tó wá di pé wọ́n pa àwọn èèyàn on a daily basis wọ́n fi tipátipá bá àwọn èèyàn sùn on a daily basis
wọ́n á jíyàn gbé, wọ́n á gbowó, lẹ́yìn tó bá gbowó tán tó bá tún nǹkan tó fẹ́ ní ẹlẹ̀ ni ẹ lọ wo iye tí wọ́n ń béèrè nísìnyí. Èèyàn mélòó ló ń jẹjẹ nílẹ̀ Yorùbá nísìnyí? Ọ̀rọ̀ táwa ń sọ yìí a ò sọ dànù, à ń sọ láti máa fi ṣí àwọn èèyàn wa létí, láti máa fi ṣe open message fún yín. Torí ọ̀pọ̀lọpọ̀ yìí tẹ́ wà níjọba tẹ́ jẹ́ ọba tí ẹ jẹ́ àgbààgbà ilẹ̀ Yorùbá, ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí ẹ ò gbọ́, bóyá ẹ̀ ń gbọ́ ẹ ṣe bẹ́ẹ̀ ni pé ẹ ò mọ̀ ni, bàá fẹ́ believe pé ẹ ò mọ̀ làwa ṣe ń sọ báyìí. Torí pé ọ̀pọ̀lọpọ̀ kan tó ń ṣẹlẹ̀ yìí tí àwa tá à ń ṣe social media yìí tí a ò bá sọ síta kò sí ní fipàtọ́ bídá ní Nàìjíríà kó sọ. Because government ti regulate media ní Nàìjíríà débi wípé ohun tí wọ́n bá fẹ́ jẹ́ kẹ́ gbọ́ lẹ máa gbọ́, ohun tí wọ́n bá fẹ́ jẹ́ kẹ́ gbọ́ ẹ̀ ní gbọ́. Ẹ̀wọ̀n tó ń ṣẹlẹ̀ yìí wa, ẹ̀wọ̀n tó ń ṣẹlẹ̀ l'Abẹ́òkúta, ẹ̀wọ̀n tó ń ṣẹlẹ̀ ní everywhere ní gbogbo ilẹ̀ Yorùbá, ìjínigbé tí wá di normal thing. Ẹ máa gbọ́ pé wọ́n jíyàn gbé mbẹ̀ yẹn, wọ́n dẹ̀ máa lọ scot free. Gọ́ọ̀mẹ̀ntì dẹ̀ ní drone, Air Force ní fighter jet, wọ́n ní drone, wọ́n ní ammo tank, wọ́n ní flying boat, wọ́n ní submarine. Kí ni ìwúlò gbogbo àwọn kìíní? Ṣé wọ́n rà pé kó wà ní barak? Ṣé Nigerian Army barak ti di museum ni? Because we have to start asking these questions. Ṣé Nigerian Army barak ṣó ti di museum? Ṣé Nigerian Army Air Force jet parking space ṣó ti di museum? Torí museum la mọ̀ téèyàn ti máa fojú rí fighter jet báyìí tó jẹ́ pé ó kọ̀ wà bẹ́ẹ̀ fún pé kéèyàn kọ̀ wò lásán ni. Museum la mọ̀ tó máa gbé àwọn nǹkan ja ogun sí, ìyẹn àwọn ìlú tó bá ti jagun yìí tí wọ́n dẹ̀ ní museum tí wọ́n ní war museum tó máa kó àwọn nǹkan wọn lọ́bẹ̀ táwọn èèyàn lọ máa fowó wò. Because I don't get it, ìdí tí a ṣe máa ní gbogbo àwọn kinní tí a ò dẹ̀ nílé ìlú tó jẹ́ pé àsìkò election nìkan là ń kó jáde. Eléyìí ò kìí ṣe pé bóyá yàn ń fẹnu ba ẹnu ìjọba jẹ́ àbí nǹkankan. Bàbá Bọ́lá Ahmed Tinubu a mọ̀ pé ń gbìyànjú agbára yín, ṣùgbọ́n ṣé àwọn olórí burúkú tí wọ́n jẹ́ kí iṣẹ́ yín yọ wọn ò lè jẹ́ kó yọ. Torí ẹ̀ láti sọ fún yín pé foundation Nàìjíríà gangan ni problem. Kódà kí Jésù kó wá ṣe president Nàìjíríà léèní kò lè ṣe kankan, kí Ànábì Ìsá kó wá ṣe president Nàìjíríà léèní kò lè ṣiṣẹ́ ò lè hàn. Bẹ́ẹ̀ ni torí pé ìpìlẹ̀ Nàìjíríà gangan ni ogun tó ń jà wá. Àwọn tó ṣe constitution Nàìjíríà, àwọn tó create Nàìjíríà, wọ́n ṣe torí selfish interest wọn ni, wọ́n ṣe nítorí àwọn aráàlú. Wọ́n ṣe gbogbo nǹkan láti favour àwọn ẹ̀yà kan. In the first place, Yorùbá, Igbo, Hausa kí la fi tán? Kí ni a fi tán? Kò sí kankan tí a fi tán. Èdè ò pa wá pọ̀, ẹ̀sìn ò pa wá pọ̀, oúnjẹ jíjẹ kò pa wá pọ̀. Igbo ò lè sọ èdè nísìnyí kí n gbọ́, Fulani ò lè sọ èdè àbí Hausa nísìnyí kí n gbọ́, Yorùbá ò lè sọ̀rọ̀ nísìnyí kí Fulani gbọ́, Yorùbá ò lè sọ̀rọ̀ kí Igbo gbọ́. Oúnjẹ tí àwọn àbí oúnjẹ wo ló pa gbogbo wa pọ̀? Kò sí, lẹ́yìn foreign food, rice, sẹ̀mú nǹkan. Oúnjẹ tí wọ́n kó wá nìkan ló pa wá pọ̀. Ẹ lọ sí Canada, kẹ lọ sí Germany, kẹ lọ sí America, ẹ lọ sí àwọn American countries, Europe, Asia, ẹ lọ sí àwọn continent oríṣiríṣi, kẹ wá lọ sí àwọn country wọn, kẹ lọ wọ́n ṣe operate. Ẹ lọ sí Benin Republic ní ẹlẹ́ bíbá yìí, tí Fulani bá rí Yorùbá a máa rí bí ọ̀tá, tí Yorùbá bá rí Fulani a máa rí bí ọ̀tá ẹ̀. Then kí la wá wà papọ̀ sí? Orílẹ̀-èdè tó wà tí ò sífẹ̀ẹ́, kí la wá ṣe papọ̀? Tẹ bá dẹ̀ lọ wo máàpù Nàìjíríà gan fún ara ẹ̀,
ẹ̀rí pọ́lọ̀ ti pín wa already. Mo wá fẹ́ jẹ́ kí gbogbo wa mọ̀ kankan bó pẹ́ bó yá Nàìjíríà máa pín. Àdúrà tèmi ní pé kọ́lọ́jọ́ ṣojú mi kí n lè wà ní àlàáfíà kí n wà ní pò tó dáa. Ẹ jẹ́ ká wá àwọn ọ̀rọ̀ tí Chief Sunday Igboho sọ. Ṣọ́rọ̀ tí Chief Sunday Igboho sọ ṣára wọn ló ń jà fún ni àbí ṣé wọ́n ń jà fáwọn ọmọ wọn ni? Chief Sunday Igboho lọ́mọ Nàìjíríà, wọn níyàwó ní Nàìjíríà. Ìfẹ́ tí wọ́n ní sọ́mọ Yorùbá wọ́n fi ṣe gbogbo nǹkan tí wọ́n ń ṣe yìí. Olórí mélòó ló lè ṣe ohun tí wọ́n ń ṣe nílẹ̀ Yorùbá? Ẹ jẹ́ a gbọ́ tí Chief Sunday Igboho sọ. Ọbẹ̀ tá a jọ dìde àsìkò wa nílé ká gbára lọ́wọ́ Fúlàní gbogbo bí tí gbogbo ilẹ̀ Yorùbá bá pátápátá ká fi security mi fúnra wa a nígbà tí dóde ẹnì kankan a dẹ̀ nígbà tí dóde ìjọba. Kí ni mo sọ fún yín? A gbọ́dọ̀ dóde ìjọba bàbá nìkan sí bíbẹ̀ kọ́ Fúlàní wà wulẹ̀ wa lọ́wọ́ wa a nígbà tí dóde ìjọba a dẹ̀ nígbà tí dóde ẹnì kankan ká fọwọ́sowọ́pọ̀ ká sọ lórí ilẹ̀ wa gbogbo ibi tó kọ́ wa ká lè lò ní bọ́ọ̀sì tí àwọn bàbá ní tí oúnjẹ bá ti wọnú ìṣẹ́bùṣe àwọn bàbá náà sọ bẹ́ẹ̀ ohun tó jẹ bá ti kó ònú ìṣẹ́ ti bùṣe ókè náà ó jẹ wọlá nílẹ̀ Yorùbá ń sìn sáàlì lóko sáàlì lódò àlè lọ wọ́n máa ń pa àwọn bàbá wa lẹ́kìtì wọ́n náà kó sójà wa bẹ̀ àwọn sójà tó yẹ pé nígbà tí Buhari wà ń bẹ̀ tó ti fún àwọn Boko Haram ní amnesty 5,000 tó ní kàn wọnú oko yẹn lọ tí wọ́n ti ń ṣe ohun tó wù wọ́n á kó wọn sínú sójà olóòfin wọn á kó wọn sínú sójà kó wọn sínú gbogbo ẹ̀ àwọn náà ni wọ́n á rán kó wá sékìtì nídìí wọn àwọn ọmọ Yorùbá fúnra wa táwọn bàbá wa bá ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa a ti ṣètò yẹ ká sí Fúlàní ó kó lórí ilẹ̀ wa ara ìdá oko wa bàbá ti wá lé wọn kó ònú oko wa tán táwọn ará ìdàkọ àwọn sọ pé next step kí ló tó kù step by step lọ́rọ̀ ilé ayé ẹjẹ́ àfọgbọ́n jagun àkọ́kọ́ lé Fúlàní kó ònú oko wa Tinubu wa ó mọ̀ tálàfẹ́ ọ̀sìn wà ń bẹ̀ tálàfẹ́ bá ti wà ń bẹ̀ àwọn sọ pé ó kìkì lọ́kàn mọ̀kú ìyá mi ní ọ̀lẹ́rù bá mi wá fún mo ti wá dé padà mo dúpẹ́ èèyàn mọ̀ ṣẹ́fọ́ olóṣèlú ọmọ wẹ́ ni ẹ̀ olóṣèlú bá ń ṣẹ́fọ́ olóṣèlú àwọn tó ń ṣẹ́fọ́ olóṣèlú kọ́ pààyàn kò sí tí ó ṣe wọn pépà ò ní gbé pépà tó bá gbé ọ̀daràn bọ̀ tí Sunday bá gbá ẹ̀ létí nísìn wọ́n sáré fa ara pé ẹ lọ mú wa eléyìí tí wọ́n ń wò mí yìí wọ́n ń dẹ mí ni pé ẹjọ́ sòkú yẹ tán káwọn gbèsè tó fẹ́ gbé màá dẹ̀ gbé gbèsè. Ẹ̀yin náà ẹ gbọ́rọ̀ tí Chief Sunday Igboho sọ yẹn ẹ sọ fún mi ọ̀rọ̀ tó sọ yìí ṣé kọ̀rọ̀ tèmi lọ sọ ṣọ̀rọ̀ aya wọn lọ sọ ṣé tọmọ wọn ni ọ̀rọ̀ èmi àti yín ni òun ló ṣe ń dùn mí fún àwọn kan tí wọ́n ń jáde tán against Chief Sunday Igboho gbogbo alamọ olórí burúkú obìnrin kan tó ń pè ní SKR ọmọ Bàtálá tó ń ṣépè fún Chief Sunday Igboho tó ń ṣoríṣiríṣi ẹ̀rín ẹ̀kọ́ ń pa mí nígbàtí mo wo fídíò ẹ̀ mo rí pé ó ń gbè sẹ́yìn Ìbà Gani Adams kò lè jẹ́ tuntun kò jọ wá lójú torí àwọn right from time pé anti Yorùbá ni wo Fúlàní ni anti Yorùbá ni right from time kò nífẹ̀ẹ́ lẹ Yorùbá tẹ bá dẹ̀ gbọ́ ọ̀rọ̀ ẹnu ẹ̀ tẹ bá ń gbọ́kọ̀ tó ń sọ ẹ máa mọ̀ pé kò ń ṣọmọ Yorùbá mi ìfẹ́ gbé fídíò ẹ̀ wá torí ti bá gbé fídíò àmọ́ ń promote ẹ̀ ni ẹni tó ń ṣe program tí èèyàn mẹ́wàá ń wò ẹni tó ń ṣe program téèyàn mẹ́sàn-án ń wò close to 3 hours tí ó fi ṣe program ẹ̀ àwọn tí wọ́n wo tó mẹ́wàá so mo nígbàgbọ́ ó fẹ́ fi Chief Sunday Igboho trend ni lójú ara ẹ̀ ó rò òun gbèjà Ìbà Gani Adams ni kò dẹ̀ mọ̀ pé òun bá yí ara òun jẹ́ torí ẹ lọ́wọ́ gbogbo àwọn tó gbógun ti Chief Sunday Igboho ó máa ń padà di ẹni yẹpẹrẹ ni kò sí bó ṣe fẹ́ tóbi tó láyé tó bá ló fẹ́ kọlu ẹni tọ́lọ̀ ń gbé dìde ó máa padà di ẹni tí ò jẹ́ nǹkan kan ni ó dùn mí nígbàtí mo rí ọ́díò
tí Ìbà Gani Adams ṣe. Ọdún àwọn lọ́balọ́ba bíi bàbá wa Onírìṣà kábíyèsí o, bàbá wa Onírìṣà ọba Adéyẹyè Ọ̀jájá àrólé Odùduwà Ọ̀rìnkílẹ̀ mítìtì ilẹ̀ Yorùbá, bàbá gbégbèsè tó dà pé láti paná ọ̀rọ̀ yẹn pẹ̀lú bí bàbá wa ọba Olúgbọ́n, ọba Bàrígà, ọba Orílẹ̀-Kéńta, ọlọ́wọ́ Ọ̀wọ̀, ọba Olówu, Àwùjalẹ̀, Aláké, ọba Kọba-Kéńta, gbogbo wọn pátápátá wọ́n gbìyànjú pé kọ́rọ̀ ìṣẹ́tù. Tẹ́bálẹ̀ rí ẹ̀ẹ́rí pàwàtà súnmọ́ sí Sunday Igboho a ò bú Ìbà Gani Adams mọ́. Àwọn èèyàn wa kọ̀ọ̀kan tí wọ́n sì sọ̀rọ̀ nípa Ìbà Gani Adams, kí nìkan tí wọ́n sọ? Wọ́n ní a ti gbọ́ a ò bá Ìbà Gani Adams jà, ṣùgbọ́n gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé wọ́n ní àwọn ti gbọ́ pé ṣùgbọ́n Ìbà Gani Adams ní láti jáde níta gbangba láti wá tender apology. Wọ́n dẹ̀ máa lọ court, wọ́n máa lọ sọ ní court pé ọ̀rọ̀ táwọn sọ yẹn o, àwọn parọ́ mọ́ sí Sunday Igboho ni kò rí bẹ́ẹ̀ o, àwọn dẹ̀ máa discharge an acute case so that for future purpose sí Sunday Igboho lè sọ fún wa lóòótọ́ pé ká dákẹ́ ká sì gbá ká ṣàwó. Sísítẹ́ẹ̀mù táwa máa lò ní wípé nígbàtí ikú dé bálẹ̀ Yorùbá tí wọ́n pa gbogbo ọmọ Yorùbá, sí Sunday Igboho nìkan ló dìde. Nígbàtí wọ́n dẹ̀ dìde ńgbà yẹn náà, àìmọye ọmọ Yorùbá tó ń bú wọn, tó ń sọ oríṣiríṣi, bàbá ọ̀dẹ̀ torí ẹ̀ stop, torí pé wọ́n rí pé yà sí ìjẹ wá. So àwa náà tí Sunday Igboho bá wá ní káwa náà stop, àwa náà máa bá wọn béèrè ẹ̀tọ́ wọn. Àti gbọ́kọ̀ tí wọ́n sọ, ṣùgbọ́n nǹkan táwọn afẹ́ fáìtì fún yẹn afẹ́ fáìtì fún ọmọ wọn kan jáde lè ní ìyẹn ọmọ ààrẹ Gani Adams. Ó lóun gbẹnu ààrẹ Gani Adams sọ̀rọ̀ wípé káyé dúnmọ̀ òru máwọn mọ́, tá bá fẹ́ lọ kóòtù ká lè ṣòro. Mo wo àwọn ọ̀rọ̀ tọmọ yẹn sọ, mo rí pé ọ̀rọ̀ tí Ìbà Gani Adams ti sọ sí lẹ́nu òun ló wá sọ. Bọ̀ mo fẹ́ jẹ́ kọmọ yẹn mọ̀ kankan. Ó sọ débi pé ó ní nínú OPC àwọn lọ́yà táwọn ní, páwọn ní lọ́yà bí 30 péré, páwọn ní sáàni bí 26, páwọn ní bí a bí 26 sáàni. Mo wà very very disappointed. Èmi tí ẹ̀rù pọ́ máa ní lọ́yà tó máa tó bí a bí 300 nínú OPC, because Yorùbá nation a ní lọ́yà rárá, kò ṣe bí ká má rí bí 500 lawyers. Torí Yorùbá nation wà káàkiri àgbáláyé, gbogbo ọmọ tó bá ti jẹ́ ọmọ Yorùbá, you are a member of Yorùbá nation. Yorùbá nation dẹ̀ kìí ṣe ẹgbẹ́, it's a movement ni Yorùbá nation, it's a liberational movement. God so good kó sọ pé ẹgbẹ́ ní OPC, Yorùbá nation kìí ṣe ẹgbẹ́. Ó mọ iye ọmọ Yorùbá tó jẹ́ SAN tẹ́pàjọ́ ṣe Yorùbá nation ìṣá. Ó mọ̀ pé tá bá tẹsẹ̀ bọ́ ọ̀rọ̀ kọ̀rọ̀ tí wọ́n fẹ́ jí padà, táwà bá tẹsẹ̀ bọ́ kò sí nǹkan tí ó lè ṣẹlẹ̀. Ó sọ òun ní ẹ tó bá sùn Sunday, tó bá sùn Ìbà Gani Adams, tó bá sùn ààrẹ Gani pé gbogbo àwa táà ń sọ̀rọ̀ náà lè máa sùn. Go ahead. Ṣé àwa ò ní sọ̀rọ̀ táwa ò lè evidence, pàápàá jùlọ èmi tí mò ń sọ̀rọ̀ yìí, torí mo mọ̀ pé mo máa wà ní target yín. Kò sí nǹkan tèmi sọ tí mi ní ẹ̀rí ẹ̀. Yes, tí bá fẹ́ sọ ọ̀rọ̀ tí mi ìlẹ́rìí máa ní wọ́n sọ pé, kí ìdẹ̀ tó lè jáde pé wọ́n sọ pé a ní àwọn tó máa bá kẹ́kọ̀ọ́. Ó mọ̀ pé bẹ̀rẹ̀ ìjà láàrin kò sẹ́ni tó máa mọ̀, kò sẹ́ni tó mọ̀ parí ẹ̀. Tó bá dẹ̀ fojú inú wo ọ̀rọ̀ yìí, wàá rí pé ẹ fẹ́ máa sún Ìbà Gani Adams lọ sí bèbè ẹ̀wọ̀n. Lágbára Ọlọ́run ìkọ̀kọ́nu wà níṣẹ́ ẹ̀wọ̀n. Àwa táwa ń sọ fún yín pé ókè, ṣé Ìbà Gani Adams ṣé wọ́n kọjá, ṣé wọ́n ju gbogbo ọmọ Yorùbá lọ ni?
tí gbogbo ọmọ Yorùbá bá sọ pé kan táwọn fẹ́ ilé ṣé wọ́n ju gbogbo ọmọ Yorùbá lọ ni ọba máa ń ṣẹ̀wọ̀n àbọ̀ ètí gbọ́ rí pé ọba ń ṣẹ̀wọ̀n ká máa sọ pé Ìbà Gani Adams tí wọ́n ní honorary title ìgbọ̀bọ̀ yìí nǹkan tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ nílé parí ẹ̀ kò sí pé kéèyàn kó lọ́yà jọ ní kókò kò dẹ̀ sí pé kéèyàn kó SAN even kí gbogbo àwọn 30 lọ́yà sí ń jẹ́ SAN ìyẹn kọ́ ní issue ṣé àwọn lọ́yà ti wá sí orí wọn kú ni ṣọmọ SAN táwà nínú ṣọmọ senior advocate of Nigeria táwà nínú movement ṣọmọ international lawyers ta níṣá ọmọ àwa ń wá pé kí nǹkan kókó tutù ni tó bá yọ máa rí pé láti ìgbà tí Sunday Igboho ti sọ̀rọ̀ mi jáde wá sọ̀rọ̀ mọ́ nípa àwọn Ìbà Gani ọ̀pọ̀lọpọ̀ wa náà lè jáde wá sọ̀rọ̀ ń táwọn èèyàn kàn ń tẹnu mọ́ nísìn ni pé kí Ìbà Gani Adams kọ́ wá tender public apology pé ókè o nǹkan táwọn sọ yìí o kò rí bẹ́ẹ̀ o pé kí gbogbo Yorùbá kọ́ má bínú because bàbá wa Bọ́lá is a prominent wọn kì í ṣèyàn kékeré nílẹ̀ Yorùbá bóyá o mọ̀ tán bàbá wa Bọ́lá Ìgè wọn kì í ṣe èèyàn kékeré nílẹ̀ Yorùbá gbogbo kọ́tàwà náà dẹ̀ sọ pé kí Ààrẹ Ọ̀nà Kakanfò wá ṣe is for future purpose torí pé in another 100 years gbogbo àwa tí ọ̀rọ̀ ìṣojú wa nísìnyí àwa mọ̀ pé wọ́n ní Ìbà Gani Adams pamọ́ sí Sunday Igboho but in another 100 years àwọn ìran wọn nígbà yẹn tó bá bẹ̀rẹ̀ sí ní pé àwọn ọmọ wọn ní ọmọ bàbá pààyàn ta ló fẹ́ gbèjà wọn nígbà yẹn kò ní sí eyewitness kankan mọ́ gbogbo wa ta wà láyé nísìn ọ̀pọ̀lọpọ̀ á ti kú ìjọba ti kú nínú wa gan á ti darúgbó débi pé ikú ló máa retí in another 100 years bá ṣe máa wà a lè má ní àǹfààní láti lọ dúró as eyewitness fún ṣe Sunday Igboho mọ́ ẹni tó dẹ̀ ṣoore fúnlẹ̀ oore ńlá bàtàbàtà tí wọ́n ṣe fún ṣe Sunday Igboho a ò gbọ́dọ̀ fi ibi sọ fún wọn làwọn ọmọ Yorùbá ṣe dúró pé ṣe Ìbà Gani Adams ní láti jáde láti wá ṣe public apology kó lè wà nínú ìtàn pé nígbà tó parọ́ ọmọ ṣe Sunday Igboho wọ́n padà jáde wá ṣe public apology ó wá sọ̀rọ̀ kan ó ní à ń ṣe lára Ìbà Gani Adams kí ló dé tó ẹ pé èèyàn mọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ OPC kẹ máa ń gẹ̀ẹ́tì ẹ̀ wrong oníyèyè dára sọ pé kí Ìbà Gani Adams gbé ipò OPC lẹ̀ kó gbé ipò kàmọ́tẹ́kùn ambassador tó jẹ́ fún Ìbàdàn àti Ògùnbí àkọ́gbé sílẹ̀ tó bá sọ bẹ́ẹ̀ fún wọn gbà wọ́n mọ́ wọn ni ṣó mọ̀ pé ẹni tó bá náà fẹ́ fòkò kan fi pa ẹyẹ bíi 10 kò ní kí kọ̀ọ̀kan pa ni òwe ni mo pa fún ẹ tó bá gbòòrò Yorùbá position president OPC ẹni tó bá wà ń bẹ̀ gẹ́gẹ́ bí security ilẹ̀ Yorùbá ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó máa act ẹni tó wà nípò Ààrẹ Ọ̀nà Kakanfò ó gbọ́dọ̀ act ẹni tó wà ní ambassador Àmọ̀tẹ́kùn ó gbọ́dọ̀ act báwo lèèyàn kan ṣe wá fẹ́ carry out gbogbo àwọn activities yẹn ìwọ fún ààrẹ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tó jẹ́ ṣé wọ́n perform imagine kó jẹ́ 3 different people ni wọ́n á ń ju àwọn ibẹ̀ yẹn tí kò wá lè perform ní kò máa perform kò ń sí pé kẹ́ni tó lè perform áńdù mẹ́tẹ̀ẹ̀ta àwa ò wá bá Ìbà Gani Adams jà àwa ń bá wọn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí bàbá sí ọmọ ni nǹkan kíkan tẹ bá dẹ̀ bí ẹfẹ́ sí ẹ̀fọ́ kẹ́ni ìṣó ẹ̀bọ́ lọ ń bẹ̀ ṣèbí kan ní àwọn èèyàn yín ló jáde tó lóun máa pa Chief Sunday Igboho tó lẹ́yìn òkú láì jákàrá pé kò sẹ́ni tó máa bí òun ṣèbí lára àwọn ọmọ ẹ̀yìn Ìbà Gani Adams yìí náà ni lẹ́yìn tí wọ́n ní kọ́ stop ìjà tí wọ́n jà ló jáde tó wá sọ adẹ̀ní evidence ẹ̀ lọ́wọ́. So what are you saying? What are you saying? Kí ló ń sọ? Odò àgbéwà ò ní gbé ọ̀dàlẹ̀. Yorùbá nation no going back. Yorùbá nation no going back. Yorùbá nation no going back. Ìgbòho òòṣà, Ìgbòho òòṣà, Ìgbòho òòṣà.
owó bàbá dámì ẹkùn ọkọ̀ Fúlàní ọmọ jọmọ lọ general actor gbogbo ilẹ̀ Yorùbá káfàtà kí ló sọ yìí ẹnu kọ́ ló fi ń ṣe no be by mouth na by action gan Hausa máa ní gan ní àfújí ìròyìn kò tó àmójúbà kéèyàn fojú ẹ̀rí nǹkan báyìí àti wọ́n máa ròyìn nǹkan féèyàn ìdíyàn fojú ẹ̀rí wà fún ìtí wọ́n ròyìn tó bá jẹ́ rọ́ nìkan ká fi tẹ̀gbọ́n sí ká mẹ́gbọ́n kúrò ń bẹ́ ọkùnrin làdágbò òun sọ pé àwọn èèyàn yìí máa sú gbogbo àwa táwọn sọ nípa ṣé dáyìn bá sú àwa àá máa ká ọwọ́ kò kéwó ní òsọ̀rọ̀ ní dey play it's better you don't learn in the hard way it is better you don't learn in the hard way. Once again, my name is Williams Oluwatosin Omogubiyi, aka Mass Bearer for the Bad Leaders, aka Mass Gloria for the Good Leaders, aka Alogunmacheka Oduaduwa kò lè gbé ọ̀dàlẹ̀. Fún ẹ̀yin ìjọba ní observation ní fídíò mi tàbí ẹni kọ̀ọ̀kan tẹ́ fẹ́ bá wa sọ one or the other tàbí ẹ̀yin tí ẹ bá ní information tẹ́ fẹ́ fún wa tàbí ẹ fẹ́ gbé polówó ọjà fún wa ẹ contact wa sórí +229 57 74 79 70 +229 57 74 79 70 +229 57 74 79 70 ẹ dẹ̀ má gbàgbé láti fún wa ní super sticker super chat ẹ dẹ̀ share fídíò yìí ẹ jẹ́ kó dé ogbà àwọn tó yẹ kó dé torí pé kí ni n tó jẹ́ kí gbogbo ọmọ Yorùbá gbọ́ lélẹ̀.